Yeah. Ọlọ́run dẹ̀ wá ṣe Sunday wá ní làákàyè ńjọ́ yẹn. Ó wá ní làákàyè. Tó bá fẹ́ bá àwọn tó wá sílé ẹ̀jà, á ka bí méjì mẹ́ta lára wọn. But ó sọ fún gbogbo àwọn tó wà nílẹ̀ pé ẹ má bá wọn jà o. Ẹnìkankan má bá wọn jà rárá. Torí tá a bá bá wọn jà tí kankan lára wọn bá farapa níbí àbí tó kú níbí. Then wọ́n wá tag wa as terrorists. One prescribe of struggle wa, and that will be the end of everything. So they came, they destroyed his house and killed 2 people there, and nobody even slapped one of them. That was wisdom, God's wisdom. I gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Sunday pé